Dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn, àgbẹ̀yìnga ṣe yín lọ́ba fún àánú àti ojú rere ńlá láti àrígbà láti tún rí ọjọ́rú mìíràn nínú oṣù ìkejìlá. A gbàdúrà wípé gbogbo ohun tó dojúrú nínú ayé wa, ẹ̀yin Olúwa yóò bá wa tó, yóò gún régé àtìlẹ́yìn ní ọjọ́rú, àṣeyọrí, ìtẹ̀síwájú, ire ọlá àti ọlà yóò rú wá fún wa lénìí ní orúkọ Jésù. Rọ̀tá ò sì gbọ́ lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere o. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́rú ọjọ́ 24 oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé jẹ́ kí Ọlọ́run jẹ́ bàbá rẹ. Jẹ́ kí Ọlọ́run jẹ́ bàbá rẹ. Àkọ́sórí wa ni a mú nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkẹfà ẹsẹ̀ ìkejìdínlógún. Kọ́ríńtì kejì orí ìkẹfà ẹsẹ̀ ìkejìdínlógún. Èmi yóò jẹ́ bàbá fún yín, ẹ̀yin yóò sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi ni Olúwa Olódùmarè wí. Àmú bíbélì kíkà wá nínú ìwé Gálátíà orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrin dé ìkeje. Bíbélì ní ọdún kan ni a mú nínú ìwé Jòhánù kejì orí ìkíní ẹsẹ̀ ìkẹta. Jòhánù kìíní Júdà orí kìíní. Àmú orin nínú ìwé orin ìkàndógún Jésù fẹ́ mi mo mọ̀ bẹ́ẹ̀. Nígbà tí a ó ka bíbélì kíkà wa tí ò ní Gálátíà orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrin dé ìkeje. Ṣùgbọ́n nígbà tí àkókò ìkùnà dé, Ọlọ́run rán ọmọ rẹ̀ jáde wá o, ẹni tí a bí nínú obìnrin, tí a bí lábẹ́ òfin, láti ra àwọn tí ń bẹ lábẹ́ òfin padà, kí àwa kí a lè gba ìsọdọmọ. Àti nítorí ẹ̀yin ṣe ọmọ, Ọlọ́run sì rán ẹ̀mí ọmọ rẹ̀ wá sí ọkàn yín tí ń ké pé Ábà, bàbá. Nítorí náà, ìwọ kì í ṣe ẹrú mọ́ o, bí kò ṣe ọmọ, àti bí ìwọ bá ṣe ọmọ, ǹjẹ́ ìwọ jẹ́ àrólé Ọlọ́run nípa Jésù. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní ẹ̀ní ọjọ́rú nínú ìwé Mátì orí ìkàndógún ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Jésù sọ pé mi ò lè fi oúnjẹ àwọn ọmọ fún ajá o. Èyí túmọ̀ sí pé ènìyàn lè jẹ́ ọmọ Ọlọ́run tàbí ajá. Àwọn ọmọ wọn ní bàbá o, nígbà tí àwọn ajá wọn ní olówó. Àwọn ọmọ lè lọ bá bàbá wọn nígbàkúgbà láti béèrè ìbéèrè àti láti béèrè fún nǹkan, ṣùgbọ́n àwọn ajá kò lè ṣe bẹ́ẹ̀ o. Nígbà tí ọmọ lè jókòó pẹ̀lú bàbá rẹ̀ lórí tábìlì láti jẹun, ajá sábà máa ń jókòó lábẹ́ tábìlì láti jẹ èérún. Ebi yóò pa àwọn ajá bẹ́ẹ̀ tí kò bá sí èérún. Tí o kò bá ì tí ì jọ̀wọ́ ọkàn rẹ fún Jésù, ìwọ kò ì tí ì di ọmọ Ọlọ́run. Ìsinsìnyí ni àkókò tó dára jùlọ láti yí padà sí o, kí o sì gbà á láàyè kí o lè jẹ́ bàbá rẹ. Ọlọ́run ní àwọn orúkọ púpọ̀. Òun ni ọba àwọn ọba àti olúwa àwọn olúwa. Ìfihàn orí ìkẹsàn-án orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlógún. Òun náà ni alágbára. Ìwé Jóòbù orí ìkẹtàlélógún ẹsẹ̀ ìkíní ẹsẹ̀ ìkẹrìndínlógún. Àti ìbẹ̀rẹ̀ àti òpin, ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn. Ìwé Ìfihàn orí kejìlélógún ẹsẹ̀ ìkẹtàlá. Bí orúkọ rẹ̀ ṣe pọ̀ tó o. Nígbà tí Jésù ń kọ́ wa bí a ti máa gbàdúrà nínú ìwé Lúùkù orí ìkọkànlá ẹsẹ̀ ìkejì, ó sọ pé kí a bẹ̀rẹ̀ nípa sísọ wípé bàbá wa. Orúkọ tí Ọlọ́run fẹ́ràn kí a pè é jùlọ ni bàbá. Gẹ́gẹ́ bí bàbá, Ọlọ́run ni orísun wa àti olùgbéniró. Òun ni olùrànlọ́wọ́ wa. Kò sí bàbá gidi kan tí yóò máa wo ọmọ rẹ̀ tó ń jìyà tí yóò sì fi sílẹ̀ láti máa jìyà náà lọ o. Nígbà tí mo wà ní ọmọdé, mo sábà máa ń tẹ̀lé bàbá mi lọ sí oko rẹ̀. A máa ń sọdá odò kan tí a bá ń padà bọ̀. Ní ẹ̀ẹ̀kọ̀kan, odò náà yóò ti kúnré kọjá. Nígbàkúgbà tí èyí bá ṣẹlẹ̀, yóò gbé afárá tó wà lórí rẹ̀ lọ. Ní ọjọ́ kan tí èyí ṣẹlẹ̀, bàbá mi ó gbé mi kọjá odò náà ní èjìká rẹ̀ nítorí mo kéré jù láti rìn ní bèbè odò kí ó má bàa gbé mi lọ. Nígbà tí ó ń rìn kọjá nínú odò, mò ń fi omi ṣeré nítorí mo wà ní èjìká rẹ̀. Tí bàbá ayé bá lè ṣe ohun gbogbo láti dáàbò bo ọmọ rẹ̀, mélòó mélòó ni bàbá wa tí ń bẹ ní ọ̀run. Olùfẹ́, tí o bá jẹ́ ọmọ Ọlọ́run tí o sì ti kojú àwọn ìpèníjà tí ó ń
dán ìgbàgbọ́ rẹ wò lọ́wọ́lọ́wọ́. Di Ọlọ́run mú síbẹ̀ o. Ó jẹ́ bàbá tó fẹ́ràn ọmọ, yóò sì mú ọ làájá, yóò sì fún ọ ní ìgbà ìkẹyìn. Jeremáyà orí 19 ẹsẹ̀ 11. Ẹ̀wẹ̀ tí o kò báyìí tí ìjọ̀wọ́ ayé rẹ fún un, tí o sì fẹ́ ní ìrírí àkànṣe ìfẹ́ rẹ̀ àti ìtọ́jú, gba ọwọ́ ìfẹ́ rẹ̀ kí o sì di ọmọ rẹ̀ lónìí. Ìwọ náà yóò gbádùn àlàáfíà ní ìhà gbogbo ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ǹjẹ́ Ọlọ́run jẹ́ bàbá rẹ nítòótọ́? Ǹjẹ́ o ti jọ̀wọ́ ayé rẹ fún un? Ẹ jẹ́ á sọ pé bàbá mi, nítorí ìwọ ni bàbá mi nítòótọ́. Jẹ́wọ́ bàbá mi nínú ayé mi. Ọlọ́run, gbogbo àwọn tí kò sì tíì mọ̀ ọ́, Olúwa gbà wọ́n, yí ọkàn wọn padà sí ọ, mú wọn kúrò nínú ipò ajá, jẹ́ kí àwọn náà kí wọ́n jẹ́ ọmọ. Bẹ́ẹ̀ ni yóò sì rí ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayákó ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí àdúrà yín o. Ó dàbọ̀.